kan bẹ̀rù Al-Qur'ani tó jẹ́ pé tọ́ta bá pọ̀ fún yàn kò sí bọ́ta ṣe fẹ́ pọ̀ tó bóyá ọ̀tá pọ̀ wò jẹ́ kéèyàn rọ́nà lọ abógun dílé kò sí bọ́ta ṣe fẹ́ pọ̀ tó bá yọ̀ gbèsè ayé yẹn lẹ́nu tẹ́yàn bá ń sáyà náà bóyá lórí òru àbó sálẹ̀ yẹn rún ọ̀tá tó bá lò ní dáwọ́ yóò dẹ̀ dáṣẹ̀ sọ́dọ̀ bá tó ní kódà bóyá orun wá dáná mú kó wá sábì 33 lóru kó kà lọ sùn ìmọ̀ sọ́yà di transformer ni ọ̀tá tó bá kọlu ẹni yóò dẹ̀ dáṣẹ̀ sọ́dọ̀ bá tó ní aya náà ni suratul Ahzab aya 25 tọ́lọ̀ bá ní kí ọlá sọ bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitani rajim pé wa radda Allahu alladhina kafaru bighayzihim lam yanalu khayran wa kafa Allahu al-mu'minina al-qital wa kana Allahu qawiyyan aziza. àsìkò ti tó tá a máa lu àwọn àfáà yìí torí wípé irọ́ lásán ni wọ́n ń pa fún wa ẹ̀yin yan wa àfáà yìí sọ wípé aya kan wà nínú Quran tá a bá sà kò sí bí àwọn ọ̀tá wa ṣe lè pọ̀ tó tán bá fẹ́ ṣe wá láìda wọ́n máa kú ni mo wá wò pé kí ló dé táwọn tó wà ní north nílẹ̀ Haúsá tí Boko Haram pa kí ló dé tí wọn ò máa sa aya yìí kí ló dé táwọn tó wà ní Gaza kí ló dé tí wọn ò máa sa aya yìí ẹ̀yin yan wa ẹ̀sìn Islam irọ́ lásán ni kí ló dé táwọn tó wà ní Kwara tí wọ́n pa kí ló dé tí wọn ò máa sa aya yìí a ní ẹ̀sìn Islam òfegè ni ẹ̀tànjẹ lásán ni ibo ni aya yìí wà aya yẹn wà ní Quran chapter 33 verse 25 ẹ̀rí pé àfáà yìí ó ní káwọn èèyàn kà ní èdè Lárúbáwá torí tán bá kà ní èdè abínibí ọpọlọ wọn máa ṣí pé ìtàn lásán ni kíní yìí àmọ́ kó lè bá yé wa kí ni ìdí tí Muhammadu fi sọ ọ̀rọ̀ yìí wọ́n ní around 627 CE ní ọdún 627 CE a coalition of tribes including the Quraysh of Mecca marched on Medina to destroy the early Muslim community led by Muhammad àwọn ẹ̀yà oríṣiríṣi ẹ̀yà àti ìran Qurayshi ní ilẹ̀ Mecca wọ́n parapọ̀ wọ́n wá ṣígun lọ sí Medina láti lọ dojú ìjà kọ Muhammadu àti àwọn mùsùlùmí tó wà níbẹ̀. In response, Muslims dug a defensive trench around the city, a new tactic in Arabia which prevented a direct assault. Gbàtà àwọn mùsùlùmí ti rí pé àwọn kan ń kógun bọ̀ wọ́n wá gbẹ́ kòtò ńláńlá wọ́n gbẹ́ yíká ìlú tí wọ́n wà yẹn àwọn èèyàn ò wá ráyè wọlé sí ibi tí wọ́n wà. Àwọn mùsùlùmí ló gbẹ́ kòtò yìí o ẹ ká wá lọ sí àyà yẹn ká wá lọ wo nǹkan tí wọ́n sọ nínú àyà yẹn. Quran chapter 33 verse 25 ó sọ pé Allah sì dá àwọn tó ṣàìgbàgbọ́ padà tòun ti ìbínú wọn ọwọ́ wọn kò sì tẹ oore kan Allah sì tó àwọn onígbàgbọ́ òdodo níbi ogun náà Allah sì ń jẹ́ alágbára olùborí. ẹ̀yin yan wa àwọn mùsùlùmí ni wọ́n prevent ra wọn ní ogun yẹn Allah ò ṣe nǹkan kan òfegè lásán ni irọ́ lásán ni ìtàn tó wà níbẹ̀ nìyẹn àwọn mùsùlùmí ti gbẹ́ kòtò àwọn kan kógun bọ̀ kòtò yẹn ni ó dáàbò bò wọn táwọn èèyàn ò fi ráyè kógun wọlé sí ibi tí wọ́n wà. Muhammadu wa tó pé àwọn èèyàn ò ráyè kógun wọlé ẹ má gbàgbé àwọn mùsùlùmí ló gbẹ́ kòtò Muhammadu wa sọ pé Allah sì dá àwọn tó ṣàìgbàgbọ́ padà tòun ti ìbínú wọn torí pé àwọn èèyàn ń bá ìbínú bọ̀ kò nítumọ̀ òun là fáyì ní kẹ́ máa kà pé tọ̀tá kan bá fẹ́ ṣe kíní kan sí agbá yín lẹ̀ ọ̀tá yẹn máa pé yẹn wá irọ́ lásán ni gbogbo àwọn àfáàyàn láti òkè délẹ̀ onírọ́ ni wọ́n mo tún sọ ṣe rí ìwé yìí òfegè ni kò sí nǹkan kan nú ẹ̀ tí èèyàn kan bá ti ka kíní kan fún yín tó mú jáde nínú ìwé yìí fún yín ẹ tètè mọ̀ pé onírọ́ ni ẹ sọ pé àfa nǹkan tẹ́ni kí n lọ ka yẹn kí ni Yorùbá ẹ̀ ẹ̀yẹn lọ ka Yorùbá ẹ̀ ẹ̀ rí pé kò ní túmọ̀ ẹ̀ tún wá bí wọ́n pé ok nǹkan tẹ́ni kí n ka yẹn kí ni ìdí tí àyà yẹn fi sọ̀kalẹ̀ kí ni ìdí tí Muhammadu fi sọ ọ̀rọ̀ yẹn tẹ́ fi ní kí n lọ kà bó máa ṣiṣẹ́ fún mi ẹ̀yẹn yẹn wá Allah kò kí n ṣe Ọlọ́run Olódùmarè olúwa ilé Kaaba ni téèyàn kan bá fẹ́ wá ṣàìdá sí yín ẹ̀yin ni kẹ́ guide ẹ̀ rí àwọn mùsùlùmí yẹn wọ́n guide ni wọ́n gbẹ́ kòtò òun ni kò yẹ káwọn yẹn ráyè kógun wọlé àfa wa ní kẹ́ lọ máa ka ẹjọ́ wẹ́wẹ́ ẹ̀yin yẹn wá Allah kò kí n ṣe Ọlọ́run Olódùmarè olúwa ilé Kaaba ni kò sí agbára kankan nínú ìwé yìí kò sí ìmọ̀nà kankan nínú ìwé yìí irọ́ lásán òfútù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò ní kan òfegè òun ni Allah òfegè òun ni Muhammadu òfegè òun ni Quran irọ́ lásán ni Allah kò kí n ṣe Ọlọ́run Olódùmarè olúwa ilé Kaaba ni àfà tẹ́ bá tún jáde tẹ́ bá tún sọ̀rọ̀ nonsense tẹ́ sọ yìí máa ní kàn ṣe kíní yẹn fún yín ẹ̀yin tèmi paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró. kí lè kó máa jẹ́ mẹ́sẹ̀jì pé fọ́dà bọ́dà wa ms papa àti bọ́dà wa abẹ́lọ́ba lórí ọ̀rọ̀ pé ṣé Kùránì irọ́ lásán ni Kùránì kì í ṣe irọ́ lásán o àti gbogbo mùsùlùmí bóyá gbogbo àwọn tó yẹ pé ọ̀rọ̀ àwọn brothers wa yìí ó ti fún wa ní a lot of confusion. ọ̀rọ̀ tí ìmọ̀ọ́mù yìí sọ ọ̀rọ̀ tí wọ́n sọ pọ̀ àmọ́ jẹ́ kí n sáré gé ọ̀rọ̀ mi kí n gé kúrú ìmọ̀ọ́mù ẹ máa bá fọ́nrán mi ẹ máa bá pàdé àkọ́kọ́ ẹ sọ pé Quran ní pé kò kí n ṣe irọ́ lásán ìmọ̀ọ́mù irọ́ lásán ni Quran òfútù fẹ̀tẹ̀ àṣà tí ò ní kan kò sí nǹkan kan náà ìtàn ìjàpá àti yánrinbo ìtàn àwọn ọmọ lárúbáwá ló wà ń bẹ̀ òun lẹ̀ ní káwọn èèyàn máa kà ní èdè lárúbáwá kan máa kà kan máa ṣe àmì ìtàn tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú wa so irọ́ lásán òun ni Quran 100% ẹ rí pé mo tún fi 100% sí wípé ó dá mi lójú gbangba wípé Quran irọ́ lásán ni ẹ tún sọ mo rí tẹ́ ń lo Allah tẹ́ ń lo Ọlọ́run Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè torí pé tó wáyé pé Ọlọ́run Olódùmarè ni Allah gbogbo èdè ló máa gbọ́ Ọlọ́run Olódùmarè is the supreme being ó dá wà ó wá fún àwọn ìlú kọ̀ọ̀kan ní àwọn deities wọn àwọn deities yìí la máa gbà communicate dọ́dọ̀ Ọlọ́run Olódùmarè
Allah ni àwọn ọmọ lárúbáwá ń gbà lọ sọ́dọ̀ ọlọ́run olódùmarè, àwa náà ní àwọn tọ̀dọ̀ tiwa tá à ń gbà lọ sí ọ̀dọ̀ ọlọ́run olódùmarè. Ẹ fẹ́ gba ìyẹn lọ́wọ́ wa, kẹ́ ẹ gbé ti lárúbáwá lé wa lọ́wọ́, kẹ́ ẹ lè sọ wá jọmọ lárúbáwá lórí ilẹ̀ wa, kẹ́ ẹ lè báyé wa jẹ́. Allah fún ara ẹ̀ èrè lásán ni, kò lè sọ̀rọ̀. Allah dà gẹ́gẹ́ bí nǹkan tí mo gbé dání yìí, kò lè sọ̀rọ̀, ó lójú kò fèrè ràn, ó lẹ́nu kò lè sọ. Olúwa ilé Kaaba ni àwọn ọmọ lárúbáwá ló ní. Allah kò kí ń ṣe ọlọ́run olódùmarè. Ẹ tún wá sọ kíní kan ẹ ní Quran, téèyàn bá ti nígbàgbọ́ ń bẹ̀, ó dàbí remote, téèyàn bá nígbàgbọ́ ní remote, tó bá tẹ remote á lọ, àwọn ilẹ̀kùn kan téèyàn bá kọjá ń bẹ̀ á ṣí. Remote àwọn ilẹ̀kùn yẹn wọ́n ti program ẹ̀ ni ló ṣe ń ṣe àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni àwọn ọmọ lárúbáwá ṣe program ẹ̀yin mùsùlùmí. Wọ́n kó yín ní ẹrú ọpọlọ, wọ́n kó ọpọlọ yín kúrò, wọ́n wá install nǹkan mí síbẹ̀. Ẹ wá ń rí irọ́, ẹ ń rí gẹ́gẹ́ bí òdodo, ẹ ń rí inú igbó, ẹ ń rí gẹ́gẹ́ bí ọ̀nà, torí pé bọ́n ṣe program yín ni. Irọ́ lásán òun ni ẹ̀sìn Islam, irọ́ lásán òun ni Allah. Ọ̀rọ̀ tẹ́ sọ́pọ̀ mi ò tiẹ̀ lè rántí gbogbo ẹ̀, bọ́jú gbogbo ẹ̀ lọ. Nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ní pé ẹ̀sìn Islam irọ́ lásán ni, Allah irọ́ lásán ni, òfegè ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró, ó dìgbà. Ọlọ́run àjọ yọ pé kò sọ̀rọ̀ kan tó dàrú tóru lẹ́yìn látòlù kan nínú òde yẹn dúró. Kò sí tó bá jẹ tóru lẹ́yìn látòlù kan nínú òde túnṣe. Kò sí kíkà tó fẹ́ gbẹ́lẹ́lẹ̀ tóru lẹ́yìn látòlù kan nínú òde gbẹ́lẹ́lẹ̀. Ẹ má tẹ̀lé ọ̀rọ̀ àfáà yìí o, irọ́ lásán ni, àtijọ́ àti mu ni wọ́n ń ṣe. Kò sí nǹkan tó ń jẹ́ Lailatul Qadri, òfegè lásán ni, irọ́ ni. Àwọn Saudi tó ń ní ẹ̀sìn Islam gan wọn ò ṣe Lailatul Qadri. Ẹ má gbàgbé bí a ṣe ń ṣe Lailatul Qadri sí, bá a ṣe ń gbààwẹ̀ tá à ń kírun sí lójoojúmọ́, bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ń bàjẹ́ sí. Ẹ wo China, ẹ wo bí ilẹ̀ wọn ṣe rí, wọn ò ṣe Lailatul Qadri o, iṣẹ́ ni wọ́n ṣe. Ẹ̀sìn Islam ẹ̀sìn fún àwọn tí ò lè dá ronú ni, ẹ̀sìn Fúlàní ni, àṣà àti ìṣe àwọn ọmọ lárúbáwá ni. Ẹ̀yin ọmọ ojú ayé jí ẹ má sùn. Allah kò kí ń ṣe ọlọ́run olódùmarè, wọ́n gbé Allah yẹn wá láti wá gba agbára lọ́wọ́ wa ni. Wọ́n gbé wá kí wọ́n gba orúkọ wa, kán fún wa ní orúkọ lárúbáwá, kí wọ́n gba èdè wa, kán fún wa ní èdè lárúbáwá, kí wọ́n gba àṣà wa, kán fún wa ní àṣà lárúbáwá, kí wọ́n gba ìmúra wa, kán fún wa ní ìmúra lárúbáwá, kí wọ́n gba ọlọ́run olódùmarè lẹ́nu wa, kí wọ́n fún wa ní Allah lárúbáwá. Allah lárúbáwá yìí òfegè ni, òfútù fẹ́tẹ̀, àṣà tí ò ní kan kò lágbára kankan, kò lè ṣe nǹkan kan, kódà kò lè pa ẹ̀fọn. Ẹ padà lọ sílé yín, nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Nǹkan tó ń ṣe nílé yín yẹn ó lágbára ju Allah lọ. Ọlọ́run olódùmarè ò lẹ́sìn, mi ò ní kẹ́ ẹ lọ darapọ̀ mọ́ ẹ̀sìn kankan. Ẹ padà lọ sí ilé yín, nǹkan tó bá ń ṣe nílé yín òun ní kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Allah kò kí ń ṣe ọlọ́run olódùmarè, Olúwa ilé Kaaba ni. Gbogbo nǹkan táwọn àfáà yìí ṣe àṣedànù lásán ni. Tó bá tún di ọdún tó ń bọ̀ wọ́n á tún ṣe irọ́ lásán ni. Nǹkan táwọn àfáà yìí tó ń torí ẹ̀ fìyà jẹra wọn, tí wọ́n ń dá orun mọ́jú tí wọ́n sùn, wọn ò lè rí, torí pé iṣẹ́ òun lògùn iṣẹ́. Ẹ̀yin yan wá, ẹ padà lọ sílé yín, nǹkan tó bá ń ṣe lé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Ẹ tẹ̀lé òfin ìlú tẹ́ bá ti tẹ̀lé òfin ìlú tẹ́ bá wà, ẹ ti tẹ̀lé òfin ọlọ́run olódùmarè. Allah kò kí ń ṣe ọlọ́run olódùmarè, Olúwa ilé Kaaba ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró, ó dìgbà.